nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. ẹ já gbé látòrí ọ̀rọ̀ fọ́tò torí àfáà kan jáde wọ́n sọ pé ọlọ́run ní gbogbo ọlọ́run ṣàfihàn ọlọ́run kọ́ ló pé anábì ní gbogbo àwọn fọ́tò kò ní dáa fún ẹ̀rẹ̀ mú díẹ̀díẹ̀ irú fọ́tò wo irú àwọn àfáà láàrin ara wọn wọ́n ti du ọ̀rọ̀ yìí wọ́n ti jọ fà á kìí ṣe fọ́tò yìí tá à ń yà yìí tó bá yẹ pé fọ́tò tá à ń yà yìí ni ẹ̀yin gan tẹ́ ẹ jókòó tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn tí fídíò ń gbé yín bó ṣe ń gbé mi yìí àtẹ́jọ́ kò ní da fẹ́yìn náà àtẹ́jọ́ kò ní da fẹ́yìn náà àwọn oníjà mú ni èwo lè pè tí ànábì wa mọ̀sẹ́kì fẹ́ ti ya fọ́tò lásánlásán kí ni fọ́tò ṣe nínú ẹ̀sìn ìbàjẹ́ wo ni fọ́tò fẹ́ ṣe láti gbéyàn kúrò nínú ẹ̀sìn sọ̀yàn di kèfèrí ẹ jẹ́ kí n gbọ́. ọ̀gá abitán ti ń ya fọ́tò jù Saudi ni ìyálà ya fọ́tò bẹ́ẹ̀ ìyálà ya fọ́tò ó ń bẹ́ Saudi gbogbo tán sí Saudi kámẹ́rà gbogbo ẹ̀ ẹ̀wọ̀n nísìnyí mo fẹ́ máa wọ́n ọ̀rọ̀ yìí lọ nísìnyí àwọn ẹlẹ́bọ̀ ó máa lò ó ìdí nìyẹn tí mo fi dákẹ́ láti jọ́ ẹ̀ ìdí nìyẹn tí mo fi dákẹ́ láti jọ́ ẹ̀ tí mo fi ń wò yín ràn ẹ̀yin ò sì dákẹ́ sí tiwa kò sí ìtawà àṣetẹ́yìn ò máa sọ ẹ̀ tún gbé fọ́tò wá sí gan báyìí gàdàgàdàgà bẹ́ẹ̀ fi wá bẹ́ẹ̀ kẹfẹ́ yẹ̀yẹ́ wa náà ni bẹ́ẹ̀ sì wá gba star ní kò yé wa ẹ̀ tún gbé fọ́tò yẹn sí àwọn òde ẹ lọ wo gbogbo fídíò mi kò séyìí tí mo gbé mọ́tò yẹn kẹjáde rí sílẹ̀ kí gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ṣe bẹ́ẹ̀ àníyàn tèmi lèmi máa fi ń ṣe mi ní kankan tí mo fẹ́ ní nínú ọ̀rọ̀ ju tọ́lọ́run lọ. fọ́tò sì wá di pé èèyàn wọ̀ náà àbí ẹsẹ̀ fúnra wọn ní ìwọ̀ náà wọn ní ànábì sépèlè wọn làwọn náà lọ́wọ́ lè mọ̀ sọ̀rọ̀ rí ẹ̀dẹ̀ rọra àwọn afá sọ ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ kó yé wa pé kìí ṣe fọ́tò oní ilé oní kámẹ́rà yìí ni wọ́n ń sọ níjọ́ náà oní kámẹ́rà yìí ò tí ì dáyé níjọ́ tá nẹ́bí sọ̀rọ̀ yẹn àwọn tí ń bá wí àwọn làwọn tí ń fi bí a mọ̀ wọ́n fi mọ fọ́tò àbí pákó wọ́n fi ní wọ́n ń jáde kí wọ́n ní kájọ kó lè bá ya ẹfẹ̀ mi sí lára tí wọ́n sì nílé rí ṣe kìí ṣe fọ́tò orú eléyìí kí fọ́tò táwọn èèyàn ń yà káàkiri yìí náà ń sọ kìí ṣe fọ́tò eléyìí ni wọ́n ń wí èyí tó burú ju fọ́tò lọ lẹ́yìn gẹ́gẹ́ ń ṣe yìí òun ni fídíò ó dà yìí náà ṣe ń ṣe fídíò ẹ ṣe ń ṣe fídíò nígbà tẹ́ ẹ̀ ń sọ pé àlàánà lọ́wọ́ olè mọ̀sọ̀ wìrì ọlọ́run ó sì wá ráyè tàwọn àtàyà fọ́tò lásánlásán táyà káàkiri òde yìí nítorí kí ni ó fi jẹ́ pé ọlọ́run ó ṣe pé fẹ́ràn ti yà fọ́tò ṣé fọ́tò yẹn sọ pé ká má kírun ni àbí ní ká má gbààwẹ̀ àbúrò ká máa níta òhìrì ká máa mọ̀ lọ́nà lọ́kàn ẹ sọ ìbàjẹ́ tí fọ́tò ní àbí àdánwò tó àmì fọ́tò tó fẹ́ mú yàn kọlọ lọ́run tí yóò fi di pé èèyàn sí lọ́hùn mọ́ ẹ fún alẹ́ yọ̀kan wọ́n ń padà ń péjọ sìn wọ́n ń bọ àwọn fọ́tò yẹn wọ́n ń bọ wọ́n ṣé fọ́tò tẹ yà ní occasion kan níbi márèjì kan àbí níbi ìkómọ kan àbí níbi òkú kan tẹnìkan ya fọ́tò tán wá dúró ṣe ń péjọ bọ ni fọ́tò tán yà níbi márèjì kan àbí níbi ìnáwó kan tẹ ṣe tán wá dúró àbí tẹ jòkó tán wá yà yín fọ́tò ṣe ń péjọ bọ ni ìdí tán fi làánà àwọn mọ̀sọ̀wìrún ọ̀hún náà ni pé wọ́n máa ń padà péjọ sìn wọ́n ń sìn wọ́n ń bọ́ bí ó sà
kìí ṣe fọ́tò tá à ń yà yìí ẹ wo bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ bí ìgbà tẹ́ pé fọ́tò tá à ń yà yìí ni wọ́n ń sọ afánálá ni yín náà èmi kàn rí nídìí pé ẹni tí mo fi dákẹ́ nìyẹn tí mi sọ̀rọ̀ mọ́ mo rí pé àwọn ẹni yìí wọ́n nímọ̀ kọjá kéèyàn léèyàn tó fẹ́ kọ̀rẹ́ tí wọ́n náà afánálá ni wọ́n mọ̀ ṣe tán ṣe ni káyé lè rí pé wọ́n tún sọ̀rọ̀ kan nù bẹ́ẹ̀ kọ́ ó dáa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀yin ṣe ń ṣe fídíò ẹ̀yin ṣe ń ṣe fídíò ẹ̀yin ṣe ń ṣe fídíò àwọn ìjíjọ́njọ́ wọn bàbá wa ń jọ́ àkídà àwọn náà nìyẹn àmọ́ wọ́n ti padà realize pé kì í ṣe yẹn kódà àwọn tíra kan wà tí àwọn bàbá wa ń jọ́ tí wọ́n bá rà sílé tí fọ́tò bá ń bẹ lẹ́yìn wọ́n wá mú bí ìwé ìròyìn kan bí Daily Times wọ́n á lẹ̀ mọ́ ojú fọ́tò yẹn kí fọ́tò yẹn má bàa hàn mọ́ ìgbà tó padà realize pé kì í ṣe fọ́tò yẹn náà ń sọ fọ́tò bí kéèyàn mú amọ̀ kó fi mọ nǹkan kalẹ̀ àwọn ni wọ́n ń wí kì í ṣe fọ́tò tó ń fi kámẹ́rà yà yìí kì í ṣe òun fọ́tò tó ń fi kámẹ́rà yà yìí tí yẹn kó sínú ilé èwo ló lè níbòjì nínú wọn fọ́tò tó bá lè níbòjì bí wọ́n fi pákó ṣe ni tí wọ́n structure kalẹ̀ bí èèyàn àbí wọ́n fi amọ̀ ṣe wọ́n structure kalẹ̀ bí èèyàn tó padà á di pé tó bá pẹ́ wọ́n padà máa lọ bọ́ wọ́n máa lọ sìn òun ni wọ́n rí fà sí kì í ṣe fọ́tò tá à ń yà yìí tọ́kì tá à ń yà yìí ni ẹ̀yin náà ti kó sí nítorí pé fọ́tò tẹ́yìn náà èyí tẹ́yìn dẹ̀ tún ṣe yìí ó ju fọ́tò lọ ṣé ẹ̀ travel out rí ni ẹ wá pẹ́ ọ̀rọ̀ yẹn lẹ̀ níbi pé àyàfi ìtọ́bárọ̀ mọ́ bí ìsẹ̀mí èèyàn pé bí ajẹ́ bá ń travel out tí bàbá kò dábẹ́ yẹn kí ló rọ̀ mọ́ bí ìtravel out tó jẹ́ sẹ̀mí èèyàn bẹ́ẹ̀ èmi yẹn lèyàn fúnra yẹn lọ tí ó bá yẹ kí ó bá rẹ nìkan ó ní ẹja rọ̀ṣẹ̀ lọ sí Amẹ́ríkà ẹja rọ̀ṣẹ̀ lọ sí London bí wọ́n mú àwọn expert doctor bẹ́ẹ̀ tí ó bá jẹ́ yẹn gbogbo travel wò lẹ́yìn lọ rí tó jẹ́ kí wọ́n rọ̀ṣì yín lọ rí pé bí ó rẹ̀ yín náà fi ní káfárí gbé yín dé ibi tẹ́ ń lọ pé káfí lọ gba àwòsàn èwo lẹ lọ rí bẹ́ẹ̀ lọ voluntarily ni ṣé ìgbà tẹ́ bá fẹ́ tẹ́ wá dé ọ̀dọ̀ àwọn immigration ṣé wọn ò béèrè passport lọ́wọ́ yín ṣé kò sí fọ́tò yín bẹ́ẹ̀ gbogbo àwọn ilé ẹ̀kọ́ tẹ́ lọ ṣé ìyá fọ́tò kẹfì síbi kíní fọ́ọ̀mù yín tẹ́ fi wọlé ẹ̀kọ́ kan àjẹ́ pé kò ní dáa fẹ́yìn náà gbogbo àwọn mo gbé láti ibi tó fúyẹ́ ni o mo yìí ń lọ sókè o àwọn kíní yìí mi ò fẹ́ máa ṣe mọ́ torí mo rí pé ẹ̀ ń fọ̀rọ̀ ẹ̀ máa ṣe àwọn nǹkan yẹn ni so kálukú ló ti ní freedom of speech ọ̀dọ̀ ara rẹ̀ so bẹ́ẹ̀ tiẹ̀ ní freedom àwọn kan wà náà tó sọ̀rọ̀ yìí tẹ́ pé lọ́jọ́ orí wọ́n yẹ sẹ́gbẹ́ wa gan lọ́jọ́ orí wọ́n yẹ sẹ́gbẹ́ wa ẹlòmíì gan lọ́jọ́ orí bíi bàbá ló jẹ́ sí wa sáà tí wọ́n máa correct ẹni tó jẹ́ bàbá wa ni ẹni tó bá jẹ́ ọmọlúwàbí tó ní tìjú yóò máa sáfà àwọn nǹkan báyẹn yóò dákun bá a ṣe wà yín nìsín àwa àti yín pẹ̀lú àwọn àṣìtẹ̀sí náà kò já sí ní péjì kan náà a sì jọ ń kírun kódà ẹ̀ tún rí àwa gan bíi mùsùlùmí ní dédé bẹ́ẹ̀ ṣe é ṣe tẹ́ bá rí nǹkan tá a ṣe gan tó dáa kìtẹ́kẹ́ kí wa kí a ṣeun tẹ́ bá fẹ́ mọ́rọ̀ débẹ̀ gan ẹ kàn ra pẹ́rọ yẹn lẹ́bi pé kìnìkan ẹ kàn mọ́rọ̀ yẹn kàn kó ẹ fẹ́ kí wa pé a ṣeun ibi tẹ́ hate wa dé lẹ́yìn tẹ́ sọ̀rọ̀ yìí ibi tẹ́ mo náà fídíò yìí mímì ní play fídíò yìí ni ibi tẹ́ hate wa dé ilé kí wa gan pé afá yóò ṣeun categorize àwa gan sí mùsùlùmí ẹgbẹ́ yín ẹ̀yin lẹ́ dá gbogbo aláyí lẹ̀ náà ẹ̀yin lẹ́ dá gbogbo aláyí lẹ̀ ẹni tá ọgbà láìla fi tẹ́ èrò ọ̀rọ̀ bá kan báyàn àbíyàn fẹ́ ṣe mùnáfíkì téèyàn fẹ́ sòdodo ọ̀rọ̀ nìkan ló kù ẹni tá ọgbà láìla àwọn àgbékalẹ̀ rí ó ti lágara jù tẹ́ pé anábì gan tán ránṣẹ́ gan kò sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam gbékalẹ̀ yín lágara mi fẹ́ máa sọ̀rọ̀ mi fẹ́ máa sọ pé kí ni àìfàyè tí sọ làfàyè má gé jáde àwọn èèyàn níṣẹ́ ó gé sí tó máa fi takò yín ó gé sí tó máa fi criticize yín
ẹ̀sùn wa ní ànábì ní kò ní dábẹ́ tó ra fọ́tò àbí ọ̀rọ̀ yìí yóò tún wá mú bí ẹnu abẹ́ àwọn yìí wọ́n ń lò káàkiri oríṣiríṣi máa ọ̀rọ̀ yóò rí báyìí bí fọ́tò tó bá fi yẹ̀pẹ̀ mọ́ gan yìí náà tún lálàyé kì í ṣe kí wọ́n kàn fi yẹ̀pẹ̀ mọ́ lásán náà fi ní kò ní dábẹ́ tó bá ṣe nítorí pé ń padà máa ń lọ ń lídìí síbi ká máa péjọ bọ́ ká máa péjọ sìn tí ń tẹ́ ń sọ nìyẹn.